àná àwọn kankan lọ tó ń jà rìnrìn lórí íńtánẹ́ẹ̀tì tó dẹ̀ jẹ́ pé ó tún ti fa nǹkan tọ́pọ̀lọpọ̀ àwọn bloggers kan tó ti fẹ́ máa búra wọn lé lórí òun náà ni ọ̀rọ̀ Fúnkẹ́ Akíndélé àti Tóyìn Abraham. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ ni pé Ìyábọ̀ Òjó ni ó ṣe bóyá film premiere àbí nǹkan ó premiere movie ẹ̀ then gbogbo wọn ni ẹ wà bẹ̀ wọ́n wá rí i pé bí Tóyìn Abraham bó ṣe dé ó kí Mercy Aigbe ó kí Ìyábọ̀ ó sì lọ kí Fúnkẹ́ Akíndélé àǹtí Fúnkẹ́ ẹ kú rọ̀lẹ́ ṣùgbọ́n Fúnkẹ́ Akíndélé ò dá lóhùn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó ti wá di nǹkan tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ káàkiri pé ìwà tí Fúnkẹ́ Akíndélé wù sí yẹn wọ́n ní kò ń ṣe nǹkan tó dáa. Bẹ́ẹ̀ làwọn míì sọ pé ẹwà o alára ló ń gbé ara ga o àwọn nìkan ni wọ́n mọ ètò ìṣẹ̀lẹ̀ tí ò fi dá lóhùn. Ó wá fa àríyànjiyàn débi wípé kò sí nǹkan tó lè wà láàrin wọn pọ́blíkì ló ti kí kò yẹ kó yẹ̀yẹ́ rẹ̀ tó bẹ́ẹ̀ yẹ òlàríwò táwọn èèyàn wá ń pa. Ibẹ̀ làwọn èèyàn já wá fọ́ tọ́ mi pé àwọn fẹ́ kí a fi ẹnu díẹ̀ sí inú ọ̀rọ̀ yẹn pé ká jẹ́ káwọn ará lè gbọ́ ká dẹ̀ lè sọ̀rọ̀ nípa ìmúlòkè kò sí wàhálà. Àmọ́ kó tó di pé bóyá lọ bí wọ́n ṣe ní Fúnkẹ́ Akíndélé yẹ̀yẹ́ Tóyìn Abraham níta gbangba. Àwọn kan tiẹ̀ sọ pé ó yẹ ká Ìyábọ̀ Òjó dìde ká bá wọn dá sí i ṣùgbọ́n bó ṣe pé àti Fúnkẹ́ àti ìyẹn kan ara gbẹ̀rù òkè ní àmọ́ tí ó wò ṣé a lè sọ pé bí òṣìṣẹ́ lónìí gbangba yẹn lóòótọ́ ṣé a lè sọ pé bóyá ọ̀rọ̀ wà bẹ́ẹ̀ ṣé ó yẹ̀yẹ́ rẹ̀ ni àbí àbó ṣe tó ẹ ṣe àlàyé ẹni tẹ́tẹ́ ìgbà ti rí caption pé àwọn òṣèré báyìí ṣẹlẹ̀ láàrin lónìí màmá ní alákọ̀ọ́kọ́ aláàjì èmi kọ́kọ́ rí gbogbo wọn wípé orogún òwò ni wọ́n ṣe orogún òwò lèmi kà sí pé wọ́n ṣe kí wàá ṣorogún òwò pa nífẹ̀ẹ́ ara wa alájà tí máa ń sọ gbogbo gbà níbí wípé àwọn òṣèré yẹn nígbà téèyàn bá kú náà máa ń ṣòro lọ́wọ́ síra wọn tí wọ́n tàn ká tán máa rẹ́rìn sí òdìnnú síra wọn alájì nígbà tán alájì ẹ̀wò ètò ìṣẹ̀lẹ̀ lánàá mi ò gbàdúrà sí kí kankan ṣẹlẹ̀ sí olódì Fúnkẹ́ Akíndélé o mi gbàdúrà kí kankan ṣẹlẹ̀ sí olódì Tóyìn Abraham tó wá jẹ́ olódì kankan náà méjèèjì ló kù ṣé ẹ̀dá kí tí ò lọ ẹ̀dá kí tí ò dáhùn ọmọ yóò dé bẹ́ẹ̀ afọkàdó dání o gẹ́gẹ́ máa gírántì tàbí pé a nígbà tó dé mọ́ àlàyé èèyàn dáadáa ní sí mi mo sọ wípé gbogbo àwọn òṣèré wa kò sí tó níwà nínú wọn ti gbẹ̀gbẹ̀ wípé àwọn aráàlú làwọn ohun fi kọ́tà bí jẹun tán lówó lọ́wọ́ ìwà táwọn kan wá ń wò ní social media kì í ṣe wà tó yẹ kó máa kọ́ látara wọn nílé ìwà ilẹ̀kọ̀ ní gbogbo wọn ni wọ́n gbogbo alájì Tóyìn Abraham tó kí Fúnkẹ́ Akíndélé alájì wọ́n lè tún jọ lọ ní iṣu tẹ́lẹ̀ o. ókè tọ́jà pé bóyá nìkan kò gbọ́ sí i ṣùgbọ́n Tóyìn Abraham ó fi ẹ̀kọ́ ní kọ́kọ́ hàn níbẹ̀ ni. pé ta gbogbo tá a bá ń jà ní kọ̀rọ̀. ọjọ́ náà lọ kí bóyá kí àwọn èèyàn tó gbà kọjá sí òkè wọn á mẹ́rin ìdálẹ́ pé ó dẹ̀ rí tó jókòó. ṣùgbọ́n alájí tẹ́ bá wo fídíò yẹn dáadáa nígbà tó kí tí ò dáhùn ó wá lọ sẹ́gbẹ̀ẹ́ lọ kí ẹnìkan nígbà tó akẹ́lẹ́ tó ń padà ara Tóyìn Abraham ó kọ́ ẹ̀yìn irun Fúnkẹ́ Akíndélé ìgbà ló wá ṣe ìwò ó wá fọ́ nu ibi ẹ̀yìn irun rẹ̀ níbo la ń gbélé kò tó torí ẹ̀ kí náà alájí bó la ń gbélé ayé lọ Fúnkẹ́ Akíndélé gbogbo tó ní lónìí tó dá lónìí ó fi ẹni mọ̀síbíwá lórí ẹ̀ náà ń wojú ìjọ tí gbogbo wa bá lọ gbogbo múfì ẹ̀ tó ń rìn tó ní fíùsì jù kò ní tẹ́lẹ̀ yẹn wọ sáré o sáré ò dẹ̀ kì í ní fíùsì tiẹ̀ kò ní tẹ́lẹ̀ yẹn wọ sáré kí ló wà ní ayé táwa ní. kò sí. alájí mi ní parọ́ tán Fúnkẹ́ Akíndélé olóní problem. olóní problem. ẹ má gbàgbé pé ọ̀rọ̀ ṣẹlẹ̀ láàrin wa àti Kúnlé Afọláyan. ok lọ́jọ́ tó fi ọ̀rọ̀ rẹ̀ ṣe àpẹẹrẹ. ẹ wo reply tí ó
bùkátà rẹ̀. ìyẹn lẹ́yìn fi rò pé ọ̀dọ̀ ẹ̀ lọ́rọ̀ fẹ́ máa fi sí. ọ̀dọ̀ ẹ̀ lọ́rọ̀ máa fi sí. kó má máa ní ìṣù pẹ̀lú àwọn èèyàn mọ́ torí pé èèyàn láṣọ èèyàn kó mọ̀ rẹ̀ owó tó ní láṣọ òun owó kọ́ láṣọ òun. òrìṣẹ́ tó gbogbo náà wọ́n dẹ̀ kújọ lówó òun. àwọn kankan wà tó ń wò lè ṣe o. ká jókòó ríra wa ká pọ̀ gbogbo ilé-ẹjọ́ wà nínú múmi ìdọ̀sùn ṣáwọn múmi tẹ́ ẹ̀ ṣe tẹ́ ẹ̀ kọ́ wa náà ní ká ríra wa ká súná bàrà ká mọ́ kíra wa. lẹ́yìn yìí ò lè tún bẹ́ẹ̀. tí ẹ bá tiẹ̀ wà ń jà public figure alájì má ṣe wọ́n sọ ní gbogbo ìgbà pé àwọn olóṣèlú wa wọ́n lọ́pọ̀lọ́ jà àwọn tó ń ṣeré lọ àwọn òṣèré lọ. ìbá aláwọ̀ olóṣèlú ló gbádùn ni. alájà àwọn olóṣèlú wọn ní ọpọlọ 100% àwọn òṣèré lọ. ẹbí mi pé kí n ṣá o. alájì ẹ̀rí lórí social media Peter Obi kò sọ̀rọ̀ tí ò ní sọ sọ́tì ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ jẹ́ ká pàdé ní òkè ṣẹ́wọ̀n wọn á bọ̀ra wọn lọ́wọ́ wọn á máa rẹ́rìn wọn á sì máa tẹríba. Àtíkú Abubakar ó máa sọ̀rọ̀ sí Tinubu lónìí tó bá pàdé lọ́la ní program àlòkì. kẹ́rì gbọ́dọ̀ jọ wọ́n á tó invite ara wọn sí wedding. bàbá Ọbásanjọ́ kò sígbà tí wọn kì í bú ààrẹ Bọ́lá Ahmed Tinubu. àmọ́ tó bá pàdé wọn kíra wọn ń dìmọ̀ra wọn. ibẹ̀ mo sọ pé àwọn olóṣèlú ní ọpọlọ jà wọn òṣèré lọ. ẹ̀yin ẹbí ẹ bá jẹ́ kí gbogbo yẹn mọ̀ pé ìjà wà láàrin ẹ̀ kíra yìí. ẹ̀dẹ̀ ń premier movie ká tó wá fowó wo ẹ̀ jẹ́ pé ẹ̀ kọ́ra yín gan láàrin ara yín ẹ̀dẹ̀ ń premier movie ká wá fowó wò. ẹ̀dẹ̀ ń premier movie ká wá fowó wò. ẹ̀ tí ò dẹ̀ tí kọ́ rẹ̀ lẹ́kọ̀ọ́ lóòótọ́ kí ló fẹ́ kọ́ àwọn èèyàn. ìgbà tí Fẹ́mi Adébáyọ̀ gan wọlé the same scene tó kí Ìyábọ̀ Òjó òun ló máa ń kí Fẹ́mi Adébáyọ̀ bóyá kan Fẹ́mi Adébáyọ̀ síbẹ̀ bóyá òfò àbẹ̀kẹ́ tó sọ̀rọ̀ pẹ̀ pé kí lẹ fẹ́ sọ pa ní Fẹ́mi Adébáyọ̀ tó kí Akíndélé kí Fẹ́mi Adébáyọ̀ tí ò dáhùn ṣùgbọ́n bẹ́ẹ̀ mi ṣe wò ó mo tún wọn ní pé kò gbọ́ ni torí fídíò kan tó kọ́kọ́ wà tí wọ́n ti mọ́ra wọn tà sí. ó túmọ̀ sí pé bóyá kò gbọ́ ni. ṣùgbọ́n nǹkan táwọn òṣèré yìí ṣe alájì láṣẹ láwọn ìyá wa tó wá pé wọlé gbà mí pé àwọn ò jẹ́ káwọn ọmọ àwọn wò Nollywood movie mọ́ àwọn ní Nàìjíríà movie pé kò sẹ́kọ̀ọ́ kankan táwọn kó àwọn èèyàn ààrẹ nìkan ṣe lánàá alájì. alájì gbogbo wọn sọ́ọ́lù tó ṣe àwọn tó lẹ́kọ̀ọ́ láàrin wọn ò ju 5% lọ nígbà tó rọ bàbá Ìjẹ̀ṣà ṣẹlẹ̀ ẹ wọ àwọn àgbààgbà òṣèré tó tún jáde tó tún bẹ̀bẹ̀ pẹ̀lú ẹkún lójú. ìyẹn ti àsìkò yẹn ti yẹ lágbára. ìgbè náà máa ń ṣe fáwọn bàbá yẹn àtìyá yẹn láì. àtìyá bá àti ìrántí gbogbo arántí tìyá rẹ̀ ń bò. tìyá rẹ̀ ń bò àti bàbá ọlọ́fà náà. alájì ṣé wọ́n show sign of respect. ìyẹn ti àsìkò. ṣé wọ́n show pé àwọn wà well culture ní ìlànà Yorùbá rárá. nígbà tó bá lè máa hùwà bẹ́ẹ̀ irú àwọn làwọn ọmọ wọn mọ̀ wù níta òṣèlú àwọn tó lẹ́kọ̀ọ́ tó gbẹ́kọ̀ọ́ ẹ̀ jáde nínú àwọn òṣèré òṣèré òjò 5% lọ. àwọn 5% rẹ̀ ní àwọn àgbàlagbà ní ohun òṣèré. gbogbo nǹkan táwọn ò tó jẹ́ ìlú social media. tó bá jẹ́ pé wọ́n máa ń ṣe ní alájì. ìjọ wo làwọn ẹgbẹ́ òṣèré pẹ̀lú gúrùpù tẹ̀ wà ní o bóyá tampa ni bóyá ilé ìlú àtọ̀hún ni o. ìjọ wo làwọn gúrùpù yìí ti jáde kẹ́ ẹ sọ fún ìjọba wípé ìyà ń jẹ aráàlú. kẹ́ ẹ fi lé yín sílẹ̀ kẹ́ ẹ dẹ̀ gba ẹnu àwọn èèyàn sọ̀rọ̀. ìjọwọ́ ẹ tó jẹ́ pé public figure ní yín alájì ìlú òde ìlú òde àwọn premier movie. ṣé àwọn tí ilé òrò tààrà òrò ọmọ nǹkan tó a máa wo movie yìí. ìjọwọ́ lẹ́yìn fi pílátífọ́ọ̀mù yín lè fi jáde sí gọ́ọ̀mẹ̀ntì wípé ṣé bí màá ti wọ studio news tí mo fẹ́ bògì àtọ̀lẹ̀ alájì tí mo bá lẹ́nu yín ni pé. ráìsì lè jẹ́ kí n sógi àtọ̀lẹ̀ ẹ fẹ́ fi yẹ̀yẹ́ mi ní ráìsì lè jẹ́ jọlọ́ọ̀fù ẹyẹ sọ tó tọ́. jọlọ́ọ̀fù. alájì bá ti wọ wọlé pílátífọ́ọ̀mù yín kí ló dé tẹ́lẹ̀ fi ń bàjọba wí kí wọ́n ṣí ẹ̀. tá a máa fi kàn fún ọ fi búyàn. tẹ́lẹ̀ máa fi búyàn kí ló dé táwọn ò lè lo pílátífọ́ọ̀mù tiwọn inú ẹgbẹ́ tí wọ́n ẹnu association tán wà kí ló dé tí wọn àwọn náà lè jáde pẹ̀lú play card lọ sọ́dọ̀ àwọn ìjọba bí Lagos State lè máa lọ lónìí ni o bóyá ò lè máa lọ lọ bóyá Àbújá lè máa lọ lóṣù náà wípé ìyà ń jẹ aráàlú àwọn aráàlú ò ní sinmi òun ò lo pílátífọ́ọ̀mù wọn alájẹ ìwà wọn tó wá jáde tó ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ara tí mo sọ níbẹ̀rẹ̀ náà ni pé àwa Nàìjíríà àti ìmọ̀ tá à ń ṣe àti gbàgbé ìyà tó ń jẹ wá à ń dá sọ́rọ̀ àwọn tó yẹ pé wọ́n ti yó
wọ́n ti yó tán wọn àmọ́ tó fẹ́ fowó ṣe mọ́ ọ̀rọ̀ wọn là ń dá sí àdásọ̀rọ̀ àwọn tó jẹ́ pé àwọn nínú 24/7 ló ní wọn ọ̀rọ̀ wọn là ń dá sí àwọn tó jẹ́ pé tọ́rọ kọ́ tàbí ra dátà sórí fóònù ọ̀rọ̀ wọn là ń dá sí. àwọn tó yẹ kó dátà tiwa làwọn ń sọ lówó. yẹ́ẹ̀ ni àwọn tó yẹ kó jẹ́ wípé platform ọ̀rọ̀ yẹ kó fi bá ìjọba wípé ní state kọ̀ọ̀kan ó yẹ kó visit state kọ̀ọ̀kan wípé ìyà ń jara lò ó gbogbo yẹn ò ṣẹlẹ̀. aláàjì ní tèmi tẹ́ bá ní pé kí n dá sọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nípa mo tó kọ́kọ́ sọ bẹ̀rẹ̀ pé orogún òwò yìí ní àìnífẹ̀ẹ́ ara ẹni wọn àdẹ nífẹ̀ẹ́ ara wọn dénú. ẹ̀ẹ́dánú ìjọ tó nífẹ̀ẹ́ ara wọn dénú tó máa ń lo fake love bẹ́ẹ̀ ni. ìjọ tẹ́lẹ̀ kan bá kú tó máa fẹ́ sí. àǹfààní wo ló wá wà nínú gbà tí ìgbà kú. ẹ̀rí lálẹ́ ibi alẹ́ náà máa ṣe service of song fún Táíwò Adégòdù ẹ̀rí tó ṣẹlẹ̀ lálẹ́. aláàjì gbogbo pátápátá fake club náà lò fúnra wọn ó ṣẹlẹ̀ sí El-Rufai nígbà tí El-Rufai wà ní àtìmọ́lé lórí ní ìtùkọ́tà ẹgbẹ́ jáde pé kọ́mọdé ọmọ yẹn oníṣòwò rẹ̀ ó jáde tó sọ wípé àwọn mélòó nínú ADC ni wọ́n lọ kí. ìyá ẹ̀kú tán wọn à lọ kí bẹ́ẹ̀ náà o aláàjì wọn à lọ kí o ṣùgbọ́n tẹ̀lé ní ìṣẹ̀kú lọ sí yẹ gbogbo wọn náà tún jáde tán lọ bá ṣé wọ́n fi fẹ́ràn sí ní aláàjì. ọ̀rọ̀ yín ṣe wáyé mi. ṣé wọ́n fi fẹ́ràn sí nìyẹn bá aláàjì gbàtú wà bẹ́ẹ̀ lọ kí o ibẹ̀ ló yẹ kí El-Rufai ti mọ̀ wípé kò sọ ọ̀rẹ́ láyé o kò sọ ọmọ ìyá o ìwọ ni wàá dá tiẹ̀ mọ̀ kò sẹ́ tó lọ kí ṣùgbọ́n má tàbẹ́ sí ìyá gbogbo wọn ká gbádà ara nù sọ̀rùn bóyá kò sẹ́nu olùyẹ tó láwọn ẹ̀gẹ́ tó fi sáwẹ́rẹ́ wọlé kẹrẹ́ mọ́ ìyá dà. agbádá sọnù náà dẹ̀ ni. agbádá sọnù náà kò orúkọ aṣọ wọn lè jí dárúkọ yẹn. torí pé gbà tí ẹni wà láti mọ ilé kò sẹ́ni tó jáde nígbà tó ní ní ìṣẹ̀kù wá sí yẹn òun kan kú wá jáde àti kó àbúrò bísítẹ̀ níbi tó wà fẹ́ tì mọ́ kódà láti show solidarity aláàjì kò rí bẹ́ẹ̀ pé sọ wípé àwa Nàìjíríà àti ìmọ̀ tá à ń ṣe àti ìmọ̀ bí tá à ń lọ. aláàjì ti máa travel lọ sílé gbogbo bí ti máa lọ tí mò ń bọ̀ ìtì mo mọ̀ ọ̀sàmù ni pé àwa Nàìjíríà pàápàá jùlọ àwa ọ̀dọ́ àti ìmọ̀ tá à ń ṣe. àìdèmọ́ tá à ń ṣe náà ló fẹ́ dàgbé tó ń dá padà sí. a ti fi láìpẹ́ àwọn olóṣèlú àwọn tó wà níjọba sílẹ̀ pé yẹ ká máa ṣe tiwọn á máa ṣe tiwa irọ́ kò rí bẹ́ẹ̀ we are not doing the right thing Alhaji kò lè pè wá. àwa la dìbò fún wọn jáde láti wá bẹ̀ wá láti wá campaign ká dìbò fáwọn ni ìka wa báyìí ló gbé wọn dé ipò tó wà kò yẹ ká dákẹ́ ṣùgbọ́n tá a bá wa sọ lọ tá a bá lọ wọ́n pa wá tá a bá lọ wọ́n pa wá nígbà tá a lè lọ ní ìsìn ẹja wo àwọn táwọn terrorist pa ní jọ́sìn lánàá. ibi tí jọ́sìn lè ti ń sọ àìmọye tó ti ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. àtúmọ̀ tó tún ti bí kan ní wọn lọ ká ọba kan mọ́bì kan wọ́n fọ orí ẹ̀. àmọ́ bí tó tún ti ṣẹlẹ̀ lọ́la a lè jókòó sí bí a ń sọ̀rọ̀. nípa àwọn Nollywood actor and actresses Alhaji wọn àmọ́ tán ṣe. tó ẹyẹ. ojúdẹ̀gbà mi ti fún wọn lọ́dọ̀ tèmi o Alhaji lọ́dọ̀ tèmi o wọn àyẹlẹ tó yẹ ká mọ rí wọn láwùjọ. lórí pé sọ̀rọ̀ kan. ẹni platform gidi ẹ wà nínú organisation gidi ẹ lò láti fi bájọba sọ̀rọ̀ bí yà jẹ àwọn èyí nípa mi bó ṣe fi ń ṣe example pé ṣé bẹ́ẹ̀ yìí sọ̀rọ̀ láàárọ̀ wípé iná o kò sí iná ìyà ń jẹ àwọn èèyàn o ẹjẹ́ àṣẹ ká pariwo síta iṣẹ́ kọ̀ọ̀kan ni wọ́n ṣe bẹ́ẹ̀ ní táwọn máa gbé jáde ní pé Tony Brown ó bá Fúnkẹ́ Akíndélé jà Alhaji wọn bá bàkà gbé ọmọ ọdún kan fọ́ mọ́ra wọn lórí àkútúkú gbogbo wọn Alhaji torí kò sí wúlò kankan láàrin wọn àbágbọ́ pé àbọ̀ òjò ó ń bẹ níjà wọn àkíra wọn ṣé tó ká máa ṣe Nàìjíríà ni. ọ̀rọ̀ dẹ́pọ̀ lẹ̀ tó yẹ ká sọ ọ̀rọ̀ pọ̀. ẹ ká sọ tẹ̀sán gbà lájú. ẹ mà káàbọ̀ sórí ètò ẹlẹ́gbàgbà. ẹ ká sọ a kú ọjọ́ ajé òní arájíjọ lágbára. àsìkò Sunday ṣé Sunday ọlọ́pẹ àbí Sunday ọ̀pẹ. Sunday Mariwo. ẹ wọ Alhaji Sunday àná yẹn bí ó bá ṣe dùn tó ìròyìn tó tún jáde yẹn ò tiẹ̀. kò jẹ́ kó dùn mọ́ ni. kò bala ẹ̀ kò dùn mọ́ aláboyún tó ṣe ẹ̀pa ẹ̀ tó wà lára ẹ̀wọ̀n tó pa ẹ̀ rà ó dùn mí gan. ó dùn mí gan torí aláboyún wà láàrin wọn. ìjọba níṣẹ́ tó pọ̀ láti ṣe Nàìjíríà o. ó dùn mí gan. so ẹ wò kọ́ lọ́ọ̀ ṣàánú wa lù yìí
bó ṣe sọ ṣe náà wà ọ̀dọ̀ Nàìjíríà àti ìmọ̀ọ́kọ́ tá à ń ṣe sincerely speaking àti ìmọ̀ọ́kọ́ tá à ń ṣe ṣé wàá pẹ̀lú mi. àgbọ̀yìn dáadáa. nígbà tí wòrè kan wá àdírẹ́sì wọn náà ẹ fẹ́ wá àdírẹ́sì èèyàn pé nǹkan ṣẹlẹ̀ ń lò ẹ wá dúró mọ́tò tẹ gbé wá ṣé ẹ wá sì kí ẹ tó wá àdírẹ́sì ni abẹ́ ẹ̀ ń tẹ́tì àwọn ọ̀dẹ́ nǹkan ṣẹlẹ̀ sí. tírẹ́tì ni o tírẹ́tì gidi. tó ẹ pé ẹ wo ogunlógún aráàlú tó wà sọ̀rọ̀ adẹ tó wá àdírẹ́sì owó nígbà tí wọn náà gbọ́rọ̀ yẹn o ò lè sùn mọ́jú ta ni ò mọ̀ pé òféèfé ló wá sọ fún wa báwo èèyàn ṣe pọ̀ tó mẹ́ẹ̀ kọ́ mú òkúta kọ́ fi fọ́ orí ìwòrè dànù kí wọ́n ṣe mọ̀ pé irú nǹkan bá yẹn ṣẹlẹ̀ ń lù ni a ti ń fààyè gba àwọn pípò yìí ó ti pọ̀ jù wọ́n ti sọ́ọ́rí pé táwọn fẹ́ jára àgbà lọ́wọ́ àwọn olóṣèlú kà yìí tí wọ́n bá ti ń kàǹpé ẹ̀yẹ ká máa lẹ̀ òkò mọ́ wọn ká máa fọ́ wíṣípì wọn ká máa lẹ̀ kò bá wọn ìgbẹ́ náà wọ̀ pé wọ́n ti kọjú bọ̀ but no tó bá ti gbẹ́rẹ́ tiẹ̀ lẹ́yà òfò tó pé kìlẹ̀ wá ti gbé wá báyìí tó ṣe wá tán ètò ìṣe wá tán àwọn ìyá àgbàlagbà tó kú máa kọ̀ọ̀bọ̀rọ̀ ló máa lọ ẹ máa lọ tó máa gé gèlè ìyá gèlè sọdún bóyá máa ń gé gèlè wọn yẹn wọ́n máa dúdú eléyà káàkiri títì tọ́bí àdéhùn dídé nothing tó máa ti bẹ̀ jáde again ìyá náà tó máa fi jẹ wá ẹ̀wù àti ẹ̀wà mọ purpose àmọ́ aim àwọn terrorist yìí kí ni kókò kan tó tẹ̀lé ń pa àwọn aláìṣẹ̀ àwọn ọmọ ọlọ́mọ àwọn ìyá oníyàwó bàbá oníbàbà àmọ́ kókò kan tó fi ń pa wá sí kókó apá ìjọba òde ká wọn. aláàjì ìjọba ló rán wọn iṣẹ́ ẹ má dàpọ̀ ìjọba ò ká wọn because tó wáyé pé nǹkan tí káyọ̀ pípé wá ṣiṣẹ́ on their own ni ok wọ́n ní ìrìnàjò kó ṣẹlẹ̀ jọ́sìn lánàá nìsín kí ló mú president wa láti lọ síbi láti lọ bá wọn kẹ́dùn wọn ò ní yọjú ok ẹ wo bọ́ǹbà. àná yẹn náà kọ́ ní bẹ́ẹ̀ de president. ṣé bẹ́ẹ̀ni kò jọ lójú dúdú ikú tó pa aráàlú ẹ̀ lọ àwọn tó ilé tiẹ̀ ń ní o àwọn tó fi ìbò gbé wọlé o òkè ẹ̀wọ̀n ti bọ́ǹbà tó ṣẹlẹ̀ ní Jos ẹ̀dí màlúkú ní Jos sí the same reason bàbá tẹ̀ kọ́ lọ sí England pẹ̀lú chief of army staff tó yẹ kó máa dáàbò bo aráàlú same thing lánàá yìí náà chief of army staff wọ fìlà APC ó wọ fìlà APC níbi bẹ́ẹ̀ de president nígbà tí àwọn aráàlú ẹ̀ kú tó ní kó máa sọ wọn tó ń kú are you a political tool or kò save life and property aráàlú gẹ́gẹ́ bí iṣẹ́ ológun tó gbà tí àbá tí ìwé kọ̀ọ̀pìlì àwa youth ṣẹlẹ̀ àwọn arúgbó yẹn àtọ́kù máa kù ní wọn àmọ̀ràn ọ̀run máa lọ àwọn náà bá jẹ́ débi tó dé yìí tí wọ́n bá yóò sáwá wà ń tà ń sìn tí àbá stúdù gíráǹdì wa àwọn ọmọ náà máa ìyà tó ń jẹ wá sí ọmọ náà máa yẹn rí tiẹ̀ o mi ò fẹ́ kú lọ bàbá yẹn ṣe títí tàfi bára bí ta dé yìí o àwa náà tún gùn lé mi ò fẹ́ kú yẹn káwọn ti gbé ọmọ wa náà ń bọ̀ lẹ́yìn o ní kókó èdè èmi náà mọ̀ pé ìjọba Nàìjíríà èmi ti sọ láti lẹ̀ pé kò sí nǹkan kan tó wà ní ìjọba alágbádá kò sí ìjọba bámbámú ni mo yó ìmọ̀tara ẹni nìkan ni wọ́n á gúnyàn garagara ok aláwa níjọba àwa ara wa a lè sọ̀rọ̀ when you say the truth tẹ bá ní nǹkan tó kù díẹ̀ káàtó tíjọba yẹ kó ṣe tí wọ́n ṣe tẹ bá sọ wọ́n wá gbé yín ṣàdẹ̀wà níjọba ara wa nìyẹn when you are doing the wrong thing we should keep calm and be smiling we will be suffering and smiling ẹ fẹ́ impose ara yín lé wa lórí pé by túláàsì ìjọba fẹ́ ká ṣe la máa ṣe a lè dá ronú fúnra wa a lè decide fúnra wa sí ìjọba àwa ara wa nìyẹn now ẹ ti tún pariwo ẹ lè kó gbọ́dọ̀ gbé kàfé wá sí ìlú kan ṣe fẹ́ sọ ìlú di one political party ni tí ó possible even ní Amẹ́ríkà ní gbogbo kiri kò ń ṣe one party no exercise bẹ́ẹ̀ tí wọ́n ti ṣe máa tẹ́sí náà kọ́kọ́ ọ̀gbọ́dọ̀ gbé kàfé wá sí ìlú yìí ọ̀gbọ́dọ̀ kí ni kan it's not done anywhere ẹ jẹ́ ká stop láti máa jẹ́ political tools fún àwọn people yìí ẹ jẹ́ ká dánú rò fúnra wa ẹ jẹ́ ká rorí ara wa ẹ jẹ́ ká tẹ̀ mọ́ ẹ jẹ́ ká tẹ̀ kámọ̀ ọkọ lẹ́ẹ̀kọ́ pé
bọ́jẹ̀ ṣe pé ẹ ti mọ̀ pé kò jẹ́ kankan fún wọn. aláàjì ṣe rí analysis tí ayébọ̀bọ̀ sí lórí ọ̀rọ̀ Fúnkẹ́ Akíndélé àti Tóyìn Ayémákò àbí Tóyìn Abraham ni ṣe rí there are so many things tó ń lọ ní underground. Mr. Alaba sọfìn. ẹ káàbọ̀ Mr. Alaba láti London ẹ káàbọ̀ sá. aláàjì ṣe ń gbọ́ mi. à ń gbọ́ yín dáadáa. ṣe rí Tóyìn Ayémákò àbí Tóyìn Abraham Fúnkẹ́ Akíndélé àti Ìyábọ̀ Òjó nǹkan kan wà lábẹ́lẹ̀ tí wọ́n tó ń bára wọn fín tí ó hàn sí wa. now nǹkan tí Tóyìn ṣe yẹn èmi fi rí pé ó mọ̀ọ́mọ̀ ta Fúnkẹ́ Akíndélé síta ni pé kó rí ilé aláìka nítorí tó o bá ti kú mi ń kéṣẹ́ lábẹ́ ilé tó o fojú mi gbòòrò lábẹ́ ilé àwọn adé gbangba owó ẹgbẹ́ ṣe fẹ́ ní pé everything wà normal aláàjì kò lè normal. kò lè nọ́mà èyí tó fi mú Fúnkẹ́ Akíndélé tó fi snap tó yà á máa ókè ẹ̀wọ̀n for instance aláàjì irú Ìyábọ̀ Òjó tẹ́bà gbọ́ eléyìí máa tún sọ fún yín kẹlẹ̀ lọ ṣe fáìlì lẹ́ni pé bóyá jẹ́ nìyẹn fọ́ọ̀sì létí Yorùbá bíbá ọkọ̀ kọ́ ṣèbí Ìyábọ̀ Òjó ló yẹ kó gbé bágò lélẹ́yìn Yorùbá bí ìlú sílé yẹn ẹ lọ ṣe fáìlì sí yín kó o ní pé Ọlọ́run wá tún bo Yorùbá bí ní àṣìṣe tó lọ bí Abẹ́òkúta lọ kọ́lé another ilé miss now ṣẹ́rù Ìyábọ̀ Òjó Yorùbá bí mo wá rí ta wọ́n wá rẹ́rìn síra wọn ẹ̀wọ́n ní Yorùbá bí yóò dá ẹ lọ ṣe findings dáadáa alájú lórí ọtí mo sọ yìí the same tó yà yín máa kú ó ní sacrifices tí Yorùbá bí yìí ṣe fún ẹ ká tẹ akámọ̀ ọkọ lẹ́ẹ̀kọ́ pé àmì òsì mo kọ ilé mi ò gbà ẹ ká tiẹ̀ tíra ká tiẹ̀ ṣe wò ìyẹn bẹ́ẹ̀ ṣé wàá rí ti ọ̀rọ̀ wọn ní tíátà ayé kò tọ́ lọ́rọ̀ àwọn onítíátà bọ́jẹ̀ ṣe pé ẹ ti mọ̀ pé kò jẹ́ kankan fún wọn. aláàjì ṣe rí analysis tí ayébọ̀bọ̀ sí lórí ọ̀rọ̀ Fúnkẹ́ Akíndélé àti Tóyìn Ayémákò àbí Tóyìn Abraham ni ṣe rí there are so many things tó ń lọ ní underground. Mr. Alaba sọfìn. ẹ káàbọ̀ Mr. Alaba láti London ẹ káàbọ̀ sá. aláàjì ṣe ń gbọ́ mi. à ń gbọ́ yín dáadáa. ṣe rí Tóyìn Ayémákò àbí Tóyìn Abraham Fúnkẹ́ Akíndélé àti Ìyábọ̀ Òjó nǹkan kan wà lábẹ́lẹ̀ tí wọ́n tó ń bára wọn fín tí ó hàn sí wa. now nǹkan tí Tóyìn ṣe yẹn èmi fi rí pé ó mọ̀ọ́mọ̀ ta Fúnkẹ́ Akíndélé síta ni pé kó rí ilé aláìka nítorí tó o bá ti kú mi ń kéṣẹ́ lábẹ́ ilé tó o fojú mi gbòòrò lábẹ́ ilé àwọn adé gbangba owó ẹgbẹ́ ṣe fẹ́ ní pé everything wà normal aláàjì kò lè normal èyí tó fi mú Fúnkẹ́ Akíndélé tó fi snap tó yà á máa ókè ẹ̀wọ̀n for instance aláàjì irú Ìyábọ̀ Òjó tẹ́bà gbọ́ eléyìí máa tún sọ fún yín kẹlẹ̀ lọ ṣe fáìlì lẹ́ni pé bóyá jẹ́ nìyẹn fọ́ọ̀sì létí Yorùbá bíbá ọkọ̀ kọ́ ṣèbí Ìyábọ̀ Òjó ló yẹ kó gbé bágò lélẹ́yìn Yorùbá bí ìlú sílé yẹn ẹ lọ ṣe fáìlì sí yín kó o ní pé Ọlọ́run wá tún bo Yorùbá bí ní àṣìṣe tó lọ bí Abẹ́òkúta lọ kọ́lé another ilé miss now ṣẹ́rù Ìyábọ̀ Òjó Yorùbá bí mo wá rí ta wọ́n wá rẹ́rìn síra wọn ẹ̀wọ́n ní Yorùbá bí yóò dá ẹ lọ ṣe findings dáadáa alájú lórí ọtí mo sọ yìí the same tó yà yín máa kú ó ní sacrifices tí Yorùbá bí yìí ṣe fún nígbà tí ṣe wọn ẹgbẹgbẹ tó ní ìṣù pẹ̀lú ṣe wọn ẹgbẹgbẹ nígbà yẹn ó ní sacrifices tí Yorùbá bí yìí ṣe ibi kọ́ ló padà fi sọ fún Yorùbá bí yìí ṣé tó wáyà padà lókèṣọ tí Yorùbá bí bá sínú ọbẹ̀ àní Yorùbá bí ṣe nǹkan tí ò dáa ó lè máa pa mí lábẹ́ ilé kó máa rẹ́rìn sí mí tàdà àwọn. ẹ tọ́ bá kí tí wọn bá dá lóhùn làwọn yóò mọ̀ rí láláìdá. bẹ́ẹ̀ ni wọ́n fi sọ fún yín pé Tóyìn Ayémákò àti Ìyábọ̀ Òjó wọ́n mọ̀ bẹ́ẹ̀ ta Fúnkẹ́ Akíndélé síta pé aláìdá ni lọ́ọ́ fi ṣe nǹkan tó ṣe yẹn because lábẹ́lẹ̀ wọn ọ̀rẹ́ ẹ ṣe findings lé lórí ẹ rí pé nǹkan tí mo sọ lé ní òótọ́ ọ̀rọ̀ ni kò sí ẹgbẹ́ dá 100% o lórí issue yẹn o èmi mọ̀ pé iná tó
máa tún explode síta everybody máa rí ìtọ́ ń bò mọ́lẹ̀ tí mo fẹ́ kó wọn síta tẹ́lẹ̀ ló fi sọ pé èmi ò lè blame Fúnkẹ́ Akíndélé because èmi mọ kúlẹ̀kúlẹ̀ tó wà ní underground. So now ní ti pé àwọn olóṣèré wà lo platform wọn Alhaji tèmi tí tòótọ́ wọn ò lè lò ó nítorí pé àríjẹ́ǹdì ìbàjẹ́ ló ní gbogbo wọn. Tabaníkà ṣàì tí òrìjẹ́ǹdì ìbàjẹ́ nu wọn bí mẹ́ta péré ní 100% ni. Ó kì í ṣe bí púpọ̀ polisi ní Kevin Keduba ló ní òun fẹ́ relocate lọ sí Amẹ́ríkà. Ẹgbẹ́ gbogbo bó ṣe rí àwọn lórí screen tó ń rò pé àwọn wà òkè. Wọ́n ní kì í ṣe bẹ́ẹ̀ náà ni ayé ṣe dánmọ́rọ́ fáwọn. Ẹgbẹ́ wọn wá ń yàn lẹ́nu pé àwọn ọmọbìnrin tó ń jó ẹ̀ tíátà lẹ́yìn òun wọ́n ń bọ́ ní rírí ẹ̀rìmọ̀. Wọ́n ra mọ́tò dẹ̀kùdẹ̀kù pé báwo la ṣe ń ṣe. Ìbágbà fi ń jẹ̀kọ́ abẹ́ ewé lọ́wọ́ fún mi. Bẹ́ẹ̀ni, ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́bi. Òkè ṣé olóṣèlú kọ́ ló ń gbé àwọn ọmọ yìí ni? Ṣé àwọn lè máa sọ pé kó wá lọ fi pláfọ̀mù lọ́ba sọ̀rọ̀ bàdújẹ́ sí? Kò pọ́síbù tó bá ti jẹ́ dodo ẹnu wọn ò lè sọ dodo mọ́. Ṣé báyìí ní àwọn bàbá àwọn gbogbo gáàgì tó ń kẹ fìlà sọnù tí wọ́n ń lọ sí campaign? Ṣérù wọn ló yẹ kó máa rí bẹ́ẹ̀? Ẹ̀yin tẹ́ pé ó yẹ kẹ́ gbé pláfọ̀mù yín lẹ̀. Òkè nígbà tí ológun wà ń bẹ̀. Ṣèbá àwọn bàbá ọlọ́gbọ́n àwọn bàbá olóye ṣèbá ṣe fíìmù Ṣàwòròdẹ. Ẹ lọ wo sórí ilẹ̀ Ṣàwòròdẹ yẹn náà ó fi báwọn ìjọba ológun wí ni náà. Ẹ lọ wo méjèèjì lọ fi pass ó lè yí àwọn tó yé. Wọ́n ẹ̀jẹ̀ ìlú wà gbé tí ilé òkè títí bí ẹ bá ṣe ti wọn lélẹ̀ tó fi bá bad governance wí títí mílíọ̀nù ṣe òkè tí inú gbogbo gúrùpù jẹ́ ní kí gúrùpù mẹ́wàá wá ṣe fíìmù jáde tó bá ìjọba Nàìjíríà wí ṣé ògbìn lọ́fẹ́ sọ́mọ̀ ṣé ògbìn lọ́fẹ́ tì mọ́lé. Ọmọ ò ní ṣe wọ́n ti promise wọn ní mọ́tò ṣèbá àwọn tó ṣe last 3 years ago ṣèbá ní wọ́n tó kéwòn náà wá sórí platform pé wọ́n promise àwọn off ṣé ní kí sọ̀rọ̀ pípẹ́ lọ́tún ṣe the same thing báyìí nìsín. Tó bá tún ṣe tọ́tù fún wọn wọ́n jáde wá kíní kan ṣe kan tí ò dá to hell with every one of them. Àwọn àríjẹ́ǹdì ìbàjẹ́. So ẹ wo ọ̀rọ̀ àwọn tí ń kẹ́kà yẹn gbàgbé wọn olóṣèlú pọ̀ nu wọn. Ìjọba lè jáde tó sọ tọrọ òpinnu lè máa jáde lálẹ́ máa bọ̀ bá àṣẹ pé ó ti sọ̀rọ̀. Nígbà tí kúlẹ̀ pé Afọláyàn sọ̀rọ̀ tó sọ̀rọ̀ sí ẹ mú ẹ̀rọ tó sọ̀rọ̀ sí pé ó ṣe lè sọ̀rọ̀ tó dáa. Èèyàn ń kérora nílùú tó wà ìlú tó bí sí. O ò ní sí nílùú ẹ̀ o ò jàfádùn ọkọ nílùú ẹ̀ ẹ wá ní kí n tẹ́lú lọ́jọ́ kí n má lè sọ̀rọ̀. Who does that? So alájẹ wo pé ìyá ni ẹ̀yin yàwó ẹ̀ bàbá mo kí ẹ̀jẹ̀ má bínú ọ̀rọ̀ yẹn ó kọ́ ká yín lára lẹ́ni o. Àdìbò ká yín lára. Wà láìpẹ́lá ẹ̀yin ìyá mo kí everybody o lọ́lí mama rich lọ́lí mama Áńgẹ́lì Alhaji mo kí. Ẹ ṣe jàre ẹ ṣeun áńgẹ́lì mi. Ẹyin lọ yóò dìjà áńgẹ́lì áńgẹ́lì mi lọ́lí mama ẹ ṣeun áńgẹ́lì mi. Bẹ́ẹ̀ ṣe mo bá mi àdírẹ́sì lọ́lí mama tẹ́ bá ti pè wọ́n ní mọ́mí yìí tán ní mi ò jìyà. Àwọn náà máa àdírẹ́sì bẹ́ẹ̀. Torí Ọlọ́run. Torí Ọlọ́run. Olúọdẹ. Hello. Olúọdẹ wa. Wíwọ ni. Ẹ wò mí àti lu aago gbágáhùn èèbó kankan gbọ́dọ̀ síbẹ̀. Èèbó ẹyọ kan báyìí. Gẹ́gẹ́ bí Olúọdẹ kẹ́ máa fún aláwọn Yorùbá ńláńlá Yorùbá ńláńlá. Ó yẹ báwa dá sí. Ẹ káàbọ̀ sórí ètò. Okay, good morning, good afternoon, good evening. Ẹ káàárọ̀, anywhere, everybody bow wow. Ẹ ṣeun. Okay, everybody. My God, mommy, my godmother, mommy of everywhere, of the whole wide world. How you doing? Happy Monday. House, okay, everybody. Yeah, Kitty, my grandma, I greet you, everybody, my brothers, my aunties, my uncles, everybody, and my God brothers, the twins of Irish. God brothers. Yes, my God brothers. I greet you, sir. So, okay, nǹkan tí mi máa dá sí gangan ìjọba ti Fúnkẹ́ Akíndélé àti Tóyìn. So, I don't think
second to what Mr. Eko saw, Mo think there's anything wrong with no feelings how see Funke feel because so you more got to she and no the over to have she abusi or long reason public just for found your body thinking Funke is a bad person. You know what more got to she tell last year December that he will be putting directly my snob Funke. I mean, I say snob, indirectly my Fioro. So you know every year you move about the body. You know Funke, of course, she will always be the queen of the box office in Nigeria. You know, but every year the woman excuse me, someone charity sabotage the movie. They're not letting it sell. They pay movie and me don't start tickets here. That's offensive number one. So to say. Funke did not say anything. Okay. Listen, but Kunle Afolayan, right? That's his name? Kunle Afolayan. But here no shame that Funke to message the Kunle Afolayan. Why does she get into it? Don't she keep short? Indirectly, also start to Funke to not pay any Joe, Mo. Like, what is the order for? Why must you put 2 cents about something related to Funke? Must you put it into a conversation? Or indirectly, my player. Oh, I see now you want to beat. Of course, me, I would do worse than that. That's how like, don't talk to me. We're not friends. You don't talk to me. Don't mind charity disrespecting me. If it you know, like wherever I think like wherever you disgrace me at, if you want to apologize, you have to come back out the same place to apologize to me. Don't do it when people's not looking. Don't do that. So I don't blame Funke's reaction at all. No blame her. So I am Team Funke. She's my sister, she's my big sister. I'm Team Funke. So we need to fix her. But in fact, one, I'm pretty sure she'll get into problem with Funke at the Tony because she's in between. At this time, she's the mutual texting. So she cannot be Team Funke and Team Tony. Because even as much as Yabo Joe, she's nonsense right now, but at this point I will support her because she cannot be between both of them. It's like both of you are grown. You guys are grown women, mature women, and you know whatever that's up to you guys. I don't have nothing to do with me. I'm not gonna get in between because I love both of you equally and I'm friends with both of you and I don't want to be in between. So Emma need to sort her out. And it's not by force because I'm not talking to me. Don't wait for that. Tony is not talking. They're not in a good term. Means that Yabo has to not talk to Funke or not talk to Tony. So it's good that she's neutral around them. That she's not. You see like how Funke and Mercy Ayife, they're not friends. They don't talk. But Yabo Joe is friends with them. So she's the mutual friend between them. They don't have to communicate. They don't have to be friends. But if one need to be friends with each other. Oh no, they're not for that. Olóòdè tí ń lò jìnnà mo wá fa ọ padà mo fa olóòdè padà àtìmọ́dì náà tó ayé gbẹ̀gbẹ̀ mo rò pé ẹ̀ ń tẹ̀lé kíní ẹ̀ bó ṣe ń. Hello. Yes, hello. Ṣé mo ti mí ìfẹ́? Ẹ tún ti mí sí yẹn. Mo ti mí ìfẹ́. Tí mo fẹ́ bàjẹ́ pé kí n ṣe yànnà kí n fẹ́ nu bìbẹ̀ yànnà. Ẹ ṣe tẹ̀sí bá mi ṣe rẹ̀ yẹn, mo ti mí ìfẹ́. Aláàjì ó tọ́jọ́ mẹ́ta o. Bẹ́ẹ̀ni, ó tọ́jọ́ mẹ́ta, àdúgbò. Akọ̀ wá yọjú mi ò ní rí nǹkan wá dẹ̀ tó, okay. But it's all good, it's nice to kí má máa ṣe bí àtìmọ́dì náà bẹ́ẹ̀ ni. Ó dáa tí a tún ṣe gbó ara wa yìí. Bẹ́ẹ̀ni.
ayé gbẹ̀ngbẹ̀ mo kí yín o, mo kí DJ Ramsey, mo kí gbogbo ilé, Lọ́lí Mama Èkìtì, mo kí everybody o, àti mọ̀dìmọ̀dì, mo kí everybody ṣá, àti mọ́mí àtàwọn àti everybody. So now màá kọ́ sọ̀rọ̀ lórí nǹkan méjì ṣá. So lórí ti àwọn òṣèré yẹn, the way tèmi kọ́ tiẹ̀ máa ń ronú yàtọ̀ náà anyway. In this life, ó dáa pẹ̀lú because the way tí mo máa ń ṣe nǹkan mi, information is power. I don't necessarily have to talk. Kò ṣe gbogbo nǹkan ni mo gbọ́dọ̀ dá sí. But and tí bá máa bá dá tí nǹkan gbà mí, I will just máa kọ́ dá sí on a surface level. A lot of nǹkan tí mo máa sọ á máa jẹ́ wípé bí tó bá jẹ́ pé as long as I don't have front-hand information, àbí information tí mo mọ̀ pé ó ṣọ̀ fún mi. So based on nǹkan tí Àtìmọ́dé sọ yìí, it shows a little more information about whatever is going on between both of them. Nǹkan tó wà nínú mind mi tẹ́lẹ̀ ni is that when I saw the clip of nǹkan tí tó ṣẹlẹ̀ ń bẹ̀, ṣé àwọn ẹlòmíì people ẹ mọ̀ pé gbogbo wa la ní personality ara wa. I need my kind of person ó yàtọ̀ sí kìíní. So because mo ti ní incident kan rí tó jẹ́ pé èèyàn irú nǹkan tí Fúnkẹ́ ṣe yẹn èèyàn ti ṣe fún mi rí ní publicly bẹ́ẹ̀. Tó dẹ̀ jẹ́ pé when we look at the case, I believe I am not wrong nínú nǹkan tó ṣẹlẹ̀. Òun náà believe wípé òun right. But the only thing tó jẹ́ kí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ is that ọ̀rọ̀ tọ̀dọ̀ tèmi ó jọ mọ́rú nǹkan tí ayé gbẹ̀gbẹ̀ sọ. Tí bá ní issue pẹ̀lú èèyàn àbí tó bá yẹ pa ní issue bí báyìí sìn tí tèmi àtàlájì ṣe wà ń sìn tó jẹ́ pé àmọ̀ra wa ká mọ́ra close káwọn èèyàn ti mọ̀ wípé information yẹn ó ń lọ dáadáa sí Àtìmọ́dé sọ wípé they are not close. Tó bá yẹ pé èmi àti ẹ are close, èmi ò ní kí ẹ o. I don't kiss ass. Mi ò ń kí. Tó bá jẹ́ pé èmi àtẹ̀yàn ò close, mi ò ní kí. Dídùn kí mo fẹ́ kí ẹ fún. But mi ò ní fún any opportunity láti rude sí mi because ìwà yẹn based on nǹkan tó bá ṣẹlẹ̀, you know, that's why based on nǹkan tó bá ṣẹlẹ̀, that ìwà tí Fúnkẹ́ wù yẹn, it could come off to be rude because in the real sense, who are you? Ta ló jẹ́? You ain't nothing. Tó tí mo máa kí ẹ, èmi kàn wá as èmi personally ni o. Tí mo máa kí ẹ tó máa snob bẹ́ẹ̀ yẹn, opportunity yẹn nǹkan dẹ̀ ló máa ní nílé ayé ẹ̀ tó wá yẹn. Mi ò ní fún ẹ opportunity for you to do it that kind of a thing. Gbogbo nǹkan tí mo ń sọ yìí, èmi kàn sọ on the surface level as I said because I don't know what happened. So but àwọn tó bá mọ̀ nǹkan tó happen wọ́n lè wò pé okay maybe she deserve it maybe because nǹkan tó ṣẹlẹ̀ sí mi béèyàn yẹn ṣe tẹ bá ti ráwọn èèyàn tó ń wùwà tí Fúnkẹ́ wù yẹn. Èèyàn tó bá believe pé èèyàn betray òun ni because èèyàn tèmi náà kí tí ò dá mi lóhùn ó believe pé mo betray òun ni. Nínú mind mi ò dẹ̀ believe pé mo betray but this is nǹkan tó believe ẹjọ́ tó ń tò fáwọn èèyàn kiri ni. Nǹkan tó wá jẹ́ kí n kí tí ibi tí mo fi sọ̀rọ̀ lọ tẹ́lẹ̀ tí mo sọ pé mi àtàlájì tí mo bá wà báyìí ṣe èèyàn táwọn èèyàn dẹ̀ ti mọ̀ wípé èmi àtẹni yìí close. Àwọn èèyàn ti mọ̀ wá pé we are really close person. Tí nǹkan bá ṣẹlẹ̀ láàrin wa tí mo bá wà ní public space bẹ́ẹ̀ mo sì máa kí. Why tí mo máa kí is that a lè níjà nínú ilé but we don't necessarily have to put everything out to the public. I might be right, I might be wrong, but nǹkan tó máa wà nínú tọ̀dọ̀ tèmi nìyẹn. Tèmi àti ẹ bá ní issue kò ń ṣe pé dandan ní pé ká tó dẹ̀ ti ní àti ní maybe like a very long years period of relationship because èmi máa believe wípé ìjà tá ń jà ìjà fẹ́ lèmi máa bá yan jà ìjà tá ń jà okay a ṣe máa padà yanjú ẹ̀ but in the meantime tá a ṣe ní differences yẹn it's not necessary pé ká put to kápẹ́jì wá sí gbogbo ilé ayé nǹkan tó máa mú èmi kí èèyàn yẹn nìyẹn because okay ẹ máa wọ́n sìn yìí o èèyàn tí kíkọ sáré brief èèyàn tí ó believe pé mo betray òun ọ̀rẹ́ mi ó wà nílé ọkọ ọ̀rẹ́ mi míì náà òun náà wà nílé ọkọ ìwọ olóńgbòkọ lọkọ sọ̀rọ̀ olóńtẹ̀ lọkọ jáde wá ní pé torí mi àti ẹ àti mọra àti close I cannot sit down and support you kó má tẹ̀lé ọkọ lọkọ jáde now ọ̀rẹ́ mi kejì tó lọ ń bọ̀kọ̀ ìjáde ń sìn yìí ìyẹn
tí ó bá ṣe pé aláàbáwa yanjú ẹ̀ ìyẹn ti rò wípé èmi ni mo introduce ẹ sọ́kọ òun pé báwo ni mo yẹ máa ṣe fún nǹkan bẹ́ẹ̀ tí mo máa lọ máa gbé obìnrin fún ọkọ òun ẹ lè máa imagine mo wá sọ fún ẹ wípé ó ò lè bẹ́ni yìí sọ̀rọ̀ ó ṣe máa tẹ̀lé ẹni ẹlẹ́ni ok ìwọ wá sọ wípé I cannot tell you what to do. Àwọn èèyàn wà bẹ́ẹ̀ ẹ máa wò jà tó nǹkan tó ṣẹlẹ̀ ọmọ kan sáré pé fi yàn tó fi wò pé mo betray wọn mo wá sọ wípé wò ó tó bá máa ṣòṣì orí ẹ̀ wàá ṣe síta I cannot tell you what to do but wàá lọ ṣe síbòmí ó ò lè wá fi because èmi ò lè bí tí mo ṣe mọ̀ ẹ́ sìn mi ò lè jẹ́ kí tó bá jẹ́ mi ni mo ṣe bẹ́ẹ̀ fún ẹ kan kí wá gbé obìnrin mi wá kó wá máa fẹ́ ọkọ ẹ will you like it? Mo wá bẹ́ẹ̀ fà wípé eléyìí tó agídí eléyìí tó fẹ́ ṣe yìí ó máa kàbùkù bẹ̀ because mọ́mí ẹ mo wá lọ report ẹ fún yẹ ẹ mo lọ report ẹ fún àwọn ẹ̀gbọ́n ẹ mo wá sọ fún ẹ pé mo fún ẹ ní one last chance tó bá stop láti pé mo máa lọ sọ́dọ̀ ọkọ ẹ máa lọ sọ ọkọ tó ti fọkọ ẹ because I will not be a party to this ẹ ti wá wò ó sí so òun wá ti wá wò wípé gbogbo long time tèmi àti òun fi wà bẹ́ẹ̀ yẹn even tá a bá ní issue kò jẹ́ kémi take àwọn step tèmi take yẹn mo ti betray nìyẹn lójú ara ẹ o ó ti yẹ yín nǹkan tí mo sọ pé ní kálukú máa mú but what I'm trying to say is that èèyàn kò ń ṣe mo fi eléyìí ṣe ìdáàbò kò ń ṣe gbogbo nǹkan téèyàn rò pé I'm betrayed lọ betray pẹ̀lú tí mo yẹ fi gbóhùn ló ṣe mí yẹn I'm still ready to say okay bára yín sọ̀rọ̀ mọ́ o ti fọkọ lọ́kọ lẹ̀ ìwọ náà ló máa fọkọ ẹ kò sí problem ìjà a máa jà a máa parí ẹ̀ a máa tún jíjà míì so my own is just that àwọn ọlọ́mọ wà láàrin ayé wọn náà èmi I'm not too much tó bá yá wọn máa yanjú but you know life ilé ayé yìí ò le that's just my thing ilé ayé yìí kò le as and like kéèyàn wà positive a máa bára wa jà a máa parí ẹ̀ nígbà tá a bá okay tí nǹkan as somebody said in this tí nǹkan mi bá ṣẹlẹ̀ ńkọ́ ilé ayé yìí ò le tó yẹn let me leave that on and move forward ṣẹ́rí that's why mo máa ń sọ kíní kan nípa àwa Yorùbá kò séèyàn tí ò ní títì ẹ̀ lára ẹ jọ kí ni pọ́blẹ́mù Sunday Igboho kí ni pọ́blẹ́mù bàbá yẹn àwọn èèyàn ní pọ́blẹ́mù ṣá kí ló fún ẹlẹ́fọ́njì láti máa sọ ibi tán èèyàn tó máa campaign àti èèyàn tí ò ní campaign. ọ̀pọ̀lọpọ̀ èèyàn tiẹ̀ bínú gan sí Sunday Igboho lórí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ìpọ́jù. kí ló fún ẹni ẹ wo ìwọ tẹ́ everybody alájì tẹ́gẹ̀ ìwọ tẹ́ everybody ń jà fún pé kọ́ ṣé kò ẹ jọ ṣé is it because Yorùbá léèyàn tó jẹ́ president yìí sìn ẹ jẹ́ kí gbogbo aka máa kóra wa ní ìjánu náà. Is it because tọ́ba wa ẹ̀pù ẹ̀ kọ́ ìyẹn ló wà sọ pé kò gbé ẹnu lórí gbogbo ráìpù àwọn yòókù àbí ṣé ọkẹ́ iṣẹ́ wo ni èèyàn tí wọ́n ń sọ tó sọ pé I am in support of you wípé ìwọ ló ní láìfa máa yẹn president yẹn ọ̀pẹ okay you go and campaign for him you go and nígbà tó ní táwọn èèyàn sọ pé why tó yẹ máa campaign for him I said no he has a free will he can do whatever he wants with his life but power ẹ ó tiẹ̀ ní power kankan kò sẹ́ power wo lòdì lórí public lọ bá báwọn ọmọ ẹ náà ó lọ báwọn ọmọ ẹ lọ báwọn ìyàwó ẹ náà àwọn tó gàba lé lórí go and meet them now tí ó bá ń ṣe pé ibi tí tá àti létò ṣé kò jẹ́ kó tún lọ dá padà sínú ẹ̀wọ̀n tó wà gan sẹ̀fù ní pẹ̀lú ọ̀rọ̀ òṣì tó sọ yẹn ẹ bá ṣe kó padà sẹ́wọ̀n ní náà sincerely no lẹ́sẹ̀ nínú tó tún wá lọ rìkọ́dù kọ́ọ̀lù kan pé kọ́ lọ máa kọ́ àwọn èèyàn wá fún ẹ this is unfair a dẹ̀ sọ pé ìlú òtò báwo ni ìlú tó yẹ ṣe fẹ́ tò selfishness is selfishness now kó tún wá lọ máa kọ́ àwọn èèyàn wá gbà ẹ nínú ilé ìwọ gẹ́gẹ́ bí wù ìwọ ta ni ṣé Yorùbá nation táwọn wà lẹ́nu náà lé Yorùbá nation ṣáà dẹ̀ para wa dànù a máa fi àjẹrà wa náà ṣá láìka ara wa débẹ̀ yẹn náà ni wọ́n á láìka ara wa sincerely ẹ̀tanú òṣì selfishness it is just what it is but it is okay I'm very very glad tí mo ráyè láti tó contribute to it alájẹ thank you very much ẹ ṣe fún kí gbogbo lè o thank you. mo rí tẹ ẹ ní ẹ̀dẹ̀ aṣọ bíi pé bóyá ọ̀túnba ló fẹ́ lọ ti Sunday Igboho. A kí Mr. Ṣeun látàgègè pé wọ́n káàbọ̀ sórí ètò. Ayé gbẹ̀ngbẹ̀ ní ẹ bọ́jẹ̀ kí ó dá padà o. Káwọn jẹ́ wọ́n dá padà. Káwọn àánú lè wá ká máa mú gàrí gan ó dájú bẹ̀yẹn lọ. Ẹ fi
Mr. Olóyè Sunday Igboho sílẹ̀ o àti mọ̀ wọ́n pé ọ̀rọ̀ tí wọ́n táwọn bá sọ jáde bá wọn sọ nìyẹn o ẹjẹ́ bá wọn gbà bẹ́ẹ̀ bá ṣe sọ o àwọn ẹlẹ́dẹ̀ máa ń mí ní ẹgbẹ́ lọ́kàn wọn o. mo rí tẹsán ìgbà pé ẹ dákun o. ẹ dákun o ẹ mọ̀jẹ̀ wọn padà bẹ́ o àwọn kò gbàdúrà káwọn padà bẹ́ o. so ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn kí nìkan tí. ọ̀rọ̀ ẹnìkan náà mo fẹ́ rí jáde rẹ̀ lọ gbogbo náà ni wọ́n sọ̀rọ̀ tí kò dáa ìgbà tí mísẹ́ kò tọ́ sọ wípé wọ́n bọ́ mú Jos lánàá president ṣe bẹ́ẹ̀ dé lónìí mo fẹ́ kọ́ mọ̀ pé president parí àsẹ̀mẹ́ntì tiẹ̀ ni ó ṣe lọ síbẹ̀ Alhaji Dabana ti last year wọ́n ṣe campaign lọ́wọ́ mi mọ́ state yẹn bóyá Dabana ti wọ́n bọ́ọ̀mù ìkan lára àwọn northern state ní àwọn north ìjọ ìgbẹ́ni tí wọ́n tọ́pẹ́ ti celebration lẹ́kọ̀ọ́ bàbá dẹ́ council bẹ́ẹ̀ di yẹn pé torí ìpanilọ́pọ̀ àwọn èèyàn north àwọn òṣì bẹ́ẹ̀ di ìyẹn bàbá lọ fún wọn ní 50 million naira ẹ̀ tó bá rántí o. nígbà yẹn torí pé bàbá ń wá pò bàbá ti lórí ipò tán báyìí wọ́n ti sọ pàkọ́ lókè. bàbá rẹ̀ ṣe bẹ́ẹ̀ di lánàá ìkàdọ̀ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nígbà tí olùkọ́ báyìí bá ṣẹlẹ̀ jọ bá ń sẹ́ni ṣé mo ti fi èrò sáwọn èèyàn Christian lọ́kàn láti mọ̀ lọ church gan. ajá kí ni ìyàwó àṣẹlẹ̀ nígbà Easter gangan ẹ bọ̀ káàbọ̀ sórí ètò. hello sir ẹ káàsán sir. Mr. Ṣeun látàgége Agége lọ̀gá wà. Agége lọ̀gá gbé sà ẹ kú jẹ́ mẹ́ta sà. àwa nìyẹn. àdẹ̀kú àṣekù ọdún. àwa nìyẹn o. ọdún aṣọ́pọ̀ ẹ̀. ẹ̀kú àsìkò ẹ̀kú gbogbo kó lè ga. ẹ ó jàre ọ̀rọ̀ ní o. mo kí àwọn mìíràn mo kí àwọn dájú alápapọ̀ mo kí everybody. ó lè fara ká balẹ̀ kí mo bí wa lọ́ọ̀lì mama ọkọ̀ jẹ́ mẹ́ta. ọkọ̀ gbogbo ojú òní tí wọn. àmín. wọn ní ṣàṣe tì. àmín. a máa gbọ́dọ̀ ara wa gbọ́dọ̀ ara wa síbànújẹ́. so àwọn tá a lẹ́jọ́ mọ́ náà àwọn máa gbọ́dọ̀ wa sáyọ̀ ni wọn ní gbọ́dọ̀ wa síbànújẹ́. so nípa nǹkan tẹ́ gbé wá ṣe rí ọ̀rọ̀ àwọn Fúnkẹ́ Akíndélé kankan ẹ ṣe rí owó ló wà lọ́wọ́ wọn ló jẹ́ kó máa yọ̀. ó jẹ́ because ayọ̀ lè rí kó yọ̀ owó wà lọ́wọ́ wọn ẹ fi ń yọ̀ because ṣẹ́ni débi ń pa ṣé o ló máa ráyè pé èèyàn kan ń bìtú òun èèyàn pọ̀ jù sọ tó bá yẹ bí ń pa wọ́n ni wọ́n rí ronú lọ gbogbo bẹ̀rẹ̀ ebi tí ò pa ọ́ lápò ti yó òun ló jẹ́ kó máa ṣe gbogbo ẹ̀ ṣe yẹn problem wọn nìyẹn so kí wọ́n padà sórí ọ̀rọ̀ Sunday Igboho yẹ́rì Alhaji ẹ̀rọ lè gbà fún ìtọ́jú bá ń ṣe pin ẹ jẹ́ ká yọ ká fi hàn ojú ká sọ pé wo ojú nǹkan tó ṣe yóò dáa ó ṣe pin ṣẹ́rí bẹ́ẹ̀ ni tójú bá ń ṣe pin ẹ jẹ́ ká yọ ká fi hàn ojú pé wá sórí nǹkan tó ṣe yóò dáa ṣẹ́rí Sunday Igboho lóòótọ́ náà àdúpẹ́ abáyọ̀ pé wọ́n yọ kúrò bí tó wà sòun náà rí freedom ẹ̀yẹ́ wa torí pé Tinubu ṣe é lóore wọ́n yọ ẹ́ kúrò bí tó wà kì í ṣe Tinubu ló yọ ẹ́ o nǹkan kan tó ti máa fẹ́ kó mọ̀ nìyẹn Tinubu kọ́ ló yọ kúrò bí tó wà o because gọ́ọ̀mẹ̀ntì ló tiẹ̀ mọ́ bẹ́ẹ̀ ta ni gọ́ọ̀mẹ̀ntì ṣé Tinubu nìkan ló ṣe gọ́ọ̀mẹ̀ntì ni Tinubu náà máa dáhùn èèyàn tó máa fọ̀rọ̀ dọ̀ náà ó dáhùn tó rán advice ẹ̀ náà so ó náà èèyàn tọ́jọ́ máa pè tọ́jọ́ máa jókòó because Tinubu nìkan kọ́ ló ń ṣèjọba wọ́n pọ̀ tọ́jọ́ ń ṣèjọba bẹ́ẹ̀ wọ́n á jọ fẹ́nu kù before kò tó di pé Tinubu máa fáìn ẹ̀ Tinubu kàn lè dédé sọ pé ok because of Tinubu ti jẹ́ president nǹkan báyìí lòun fẹ́ bóyá kọ́ lọ ṣe nǹkan yẹn fún òun kò possible so ìyá ẹ̀ ló sì ń jẹ wá Nàìjíríà dè ní kò possible so kó má torí pé Tinubu ti yọ òun kúrò bí tó wà so àwọn máa dún hòlòhòlò máwọn kan láàrin ìlú pé dandan wọn gbọ́dọ̀ kàmpé fún Tinubu ṣé òun ló ní ilẹ̀ Yorùbá ni káàgbà pé ó jẹ́ ọmọ Yorùbá ìwọ kọ́ ló ní ilẹ̀ Yorùbá náà wọ́n ṣe bí ẹ sílẹ̀ Yorùbá náà ṣe bí àná sílẹ̀ Yorùbá so bó ṣe jẹ́ ọmọ Yorùbá bíbí ilẹ̀ Yorùbá làwọn kan náà tún jẹ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá káàgbà pé ó jagun Mọdákẹ́kẹ́ àbó jagun Ilé-Ifẹ̀ so ìwọ nìkan kọ́ ló jà náà ṣé òun nìkan ló jà ni wọ́n pọ̀ tó jà náà kí wọ́n pé ọlọ́run kò tó lẹ̀ ládọjà gbé ó rọ́wọ́ mú ta ni bá mọ̀ ta ló jẹ́ Sunday Igboho ok ká àṣẹ́tì pé o lé àwọn Fúlàní tó lé gan tí bá ṣe pé àwọn kọ̀ọ̀kan náà wọ́n náwó sí fún ẹni ṣó lè dá Fúlàní ṣó òun nìkan lè dá wọn lé ni òun nìkan lè dá wọn lé náà àwọn kan ló máa jọ lọ mú wẹ àwọn kan ló máa
máa ṣe kí ni ìwọ kan ló máa lead àwọn kan ló máa tẹ̀lé ẹ ìwọ nìkan lè sọ pé ó fẹ́ lọ dá ogun jà náà àwọn kan ló máa kó sẹ́yìn náà so tó o bá jagun tó o bá gba yìí ọlá pé wọ́n ló lead lórúkọ ẹ máa fi tọ̀kárí ayé kó gbàgbé náà agbára mélòó ló wà lọ́wọ́ ẹ̀ àwọn kan wà tó jẹ́ pé wọn ò ju kókó ló lọ bọ̀ agbára tó bẹ lọ́wọ́ wọn kò lè dúró lẹ́gbẹ̀ẹ́ wọn náà báwo ló ṣe máa dún tẹ́lẹ̀ tí wàá ti pé ìlú wa tí ò lófin òfin tí ò ṣiṣẹ́ lu wa òfin dẹ̀ ṣiṣẹ́ ó níbi tó ń ṣiṣẹ́ sí ni irú ọ̀rọ̀ tó sọ yẹn tó wá nítorí pé àwọn ọmọ sọ̀rọ̀ wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ kọ́ lọ wá ẹ wá fún ẹ within 24 hours tó o bá kó ẹ wá tó o bá kó wọn wá bá ẹ lé o ò tí lè sọ ọkọ tó máa ṣẹlẹ̀ tó bá jẹ́lu tó lófin tó fi yẹn dẹ̀ ṣiṣẹ́ confam ìjọ kejì tó ń sọ̀rọ̀ yẹn wọ́n gbọ́dọ̀ lọ gbé ni wọ́n gbọ́dọ̀ lọ àìlẹ́sẹ̀ lọ station so tó bá dé station kan tó rí tó jẹ́ kejì ìwà lọ́wọ́ kó wá ṣàlàyé nǹkan táwọn ọmọ yẹn sọ tó jẹnu wọn lọ kó wá sọ tó fi bẹ̀rẹ̀ sí dún hòròhòrò mọ́ wọn tó wá ní pé àwọn kan gbọ́dọ̀ wá campaign everybody ló ní freedom nílùú táwa yìí Haúsá lè wá campaign ilẹ̀ Yorùbá lè lọ campaign ilẹ̀ Haúsá Nàìjíríà la wà a sì jọ wà nínú abẹ́ umbrella kan náà kò ń ṣe pé wọ́n ti gbé umbrella abẹ́ umbrella kan ṣe láṣì wà mo ní láti lọ síbi tó bá wù mí Nàìjíríà yìí lọ campaign ẹni tó bá wù mí mo lè dìbò fún èèyàn kan lè force mi pé dandan ẹni báyìí ni kò lọ dìbò fún ó bọ́ mi nà mi ò dẹ̀ bọ́ ẹ kálukú lọ̀gá rẹ̀ láyé ara ẹ̀ nínú ilé ara ẹ̀ ká gbà wípé Ọlọ́run pín ojú ra wọn lọ yes ká gbà wípé Ọlọ́run pín ojú ra wọn lọ ìyẹn wàá torí pé bóyá pé mo ti ní power Ọlọ́run ti ṣe kíni Ọlọ́run ti gbé ògo fọ́lẹ̀ mi so Tinubu ti mọ̀ mí mo ti mọ Tinubu ó ti yọ mí kó níṣòro mo gbọ́dọ̀ máa dún hòlòhòlò máwọn èèyàn so wọ́n gbọ́dọ̀ tẹ̀lé ti.